Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ṣe ń láǹfààní láti lè máa darapọ̀ mọ́ mi lójú òpó yìí lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé tẹ́ ẹ ti lè máa darapọ̀ mọ́ mi. A kú àsìkò yìí. Ẹ ti rí àkọlé tí mo fún ohun tá a fẹ́ ṣe lénìí. Ẹ rí àkọlé tí mo fún. Bákan náà lẹ ṣe rí àwọn àwòrán àwọn kábíyèsí àwọn orí adé tí mo tún fi síbẹ̀. Àmọ́ mo fẹ́ gbìyànjú máa ṣe àwọn nǹkan kan kó tó di pé mo máa ṣàlàyé gbogbo àwọn nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún wa. Ohun tẹ́ máa ṣe fún mi rèé torí Ọlọ́run. Torí bí nǹkan tá a fẹ́ gbọ́ yìí àti nǹkan tá a fẹ́ wò yìí bó ṣe important sí, ẹ jẹ́ mú fóònù tó ń dún yìí. Ẹ má bínú. Nǹkan tá a fẹ́ gbọ́ yìí àti nǹkan tá a fẹ́ wò yìí torí bó ṣe important sí, máa fẹ́ ká farabalẹ̀ torí Ọlọ́run. Tẹ́ bá ti wá ń wà ńbẹ̀, ẹ máa bá mi share ẹ̀. Tẹ́yin bá ti ń wà ńbẹ̀, ẹ máa bá mi share ẹ̀, ẹ máa bá mi pín, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ á share ẹ̀ gan. Fún àǹfààní àwọn tó jẹ́ wípé àwọn náà máa fẹ́ darapọ̀ mọ́ wa lórí ẹ̀, ẹ jẹ́ á share ẹ̀. Ẹ jẹ́ ká tún comment sí, ṣùgbọ́n kò tí ì sí nǹkan tí mo fẹ́ sọ much. Ẹ jẹ́ kí n kọ́ mú àwọn fọ́nrán kan, kí n kọ́ jẹ́ kí a wo àwọn fọ́nrán yẹn náà. Ẹ jẹ́ ká wo àwọn fọ́nrán yìí. Tá a bá wo àwọn fọ́nrán yẹn, àwọn ohun tí à ń gbìyànjú àti sọ ó ṣeé ṣe kó jẹ́ láti bẹ̀ á tún yé wa. Ìyẹn tá a bá wo àwọn fọ́nrán tá a fẹ́ wò yìí, àwọn ohun tá à ń gbìyànjú àti sọ ó ṣeé ṣe kó yé wa láti bẹ̀. Ẹ kọ́kọ́ bá mi wo fọ́nrán yìí náà. Mo rò pé a ti wo díẹ̀ nínú fọ́nrán yìí tí mo kọ́ fi hàn wá. A ti wo díẹ̀ nínú yìí tí mo kọ́ fi hàn wá yẹn. Ẹ jẹ́ á tún wò nínú fọ́nrán eléyìí. Ẹ jẹ́ á wo eléyìí náà. Ẹ jẹ́ á wo eléyìí. Ẹ jẹ́ á gbìyànjú ká wo eléyìí náà. Ká wo nǹkan tí ó wà nínú eléyìí. Kó tó di pé a máa fa nǹkan tí a fẹ́ fàyọ. Kó tó di pé a máa fàyọ nínú ẹ̀. Mo ń bọ̀, ẹ má bínú. Ọyọ̀ mo lè. Ẹ jẹ́ wá gbìyànjú kí n wá ṣàlàyé àwọn nǹkan kan fún wa lórí àwọn nǹkan tí à ń wò yẹn. Ẹ jẹ́ ṣàlàyé àwọn nǹkan kan fún wa lórí ẹ̀. Èyí tá a kọ́kọ́ wò, ibẹ̀ láti rí tí àwọn aráàlú kan tẹ́ bá gbọ́ nǹkan tí wọ́n ń sọ ńbẹ̀. Ìlú náà wà ní Adó-odò Ọ̀tà. Wọ́n ń pè bẹ̀ ní Kajola Ibooro. Kajola Ibooro òun ni wọ́n ń pe ìlú náà. Ó wà ní Adó-odò Ọ̀tà. Ṣé ń gbọ́ mi?
wọ́n pariwo lé kábíyèsí ọlọ́tà ni wọ́n pariwo lé kábíyèsí náà lẹ́ ń rí níbẹ̀. Wọ́n pariwo olè 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 àti kábíyèsí àti gbogbo àwọn tí wọ́n jọ lọ sílùú yẹn. Àwọn aráàlú yẹn ń pariwo olè lé kábíyèsí lórí. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ eléyìí náà. Ètò yìí torí pé ọmọ Yorùbá ni mí tí mo dẹ̀ wà nínú àwọn tó máa ń gbé àṣà àti ìṣe àwọn baba ńlá wa lárugẹ. Mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tó jẹ́ wípé ó máa ń fún àwọn orí adé ní ọ̀wọ̀ tó pọ̀, tó túmọ̀ sí pé ètò yìí ò sí láti fi tàbùkù orí adé kankan. Àmọ́ àwọn nǹkan kan la fẹ́ gbìyànjú ká ṣàlàyé fúnra wa nípasẹ̀ ètò yìí, torí pé ó ṣeé ṣe kó má yé àwa ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n àwa tó yé a máa tún fi òye gbé bó bá ṣe di pé mo tún ṣàlàyé fún wa. Bí mo ṣe sọ lọ, ètò yìí ò sí láti fi tàbùkù àwọn orí adé wa rárá nílẹ̀ Yorùbá, pàápàá nípínlẹ̀ Ògùn. Ètò yìí ò sí láti fi tàbùkù wọn, ṣùgbọ́n a fẹ́ gbìyànjú láti yànnàná àwọn nǹkan kan ni nípasẹ̀ ètò yìí. Fọ́nrán tẹ́ wò, Ayọ̀délé Akínọlá Adésínà, ẹ bá mi pín, ẹ bá mi share ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ tí wà ńbẹ̀, ẹ máa bá mi comment síbẹ̀, ẹ máa bá mi comment, ẹ máa bá mi share program yìí, torí kó lè jẹ́ ìgbádùn gbogbo àwa tó kù náà pátápátá láì yẹ nìkankan sílẹ̀, kó lè jẹ́ ìgbádùn gbogbo wa, ká lè gbọ́ àlàyé yìí ní kíkún. Fọ́nrán tẹ́ wò lẹ́ẹ̀kan, mo tún sì máa gbìyànjú, mo tún sì máa tún play. Tá a kọ́kọ́ wò, òun ni èyí tó jẹ́ pé àwọn aráàlú yẹn, ìlú yẹn wọ́n ń pè bẹ̀ ní Kajola Ibooro. Ó wà ní Adó-Odò Ọ̀tà, lábẹ́ ìjọba ìbílẹ̀ yẹn náà ló wà. Àwọn aráàlú yẹn wọ́n pariwo lé kábíyèsí ọlọ́tà àti àwọn tí wọ́n jọ lọ síbẹ̀. Kí ni wọ́n lọ ṣe ojú pé bí láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí ni kábíyèsí ọlọ́tà lọ síbẹ̀ láti lè lọ pé kí àwọn lọ fi baálẹ̀ jẹ lé àwọn aráàlú náà lórí. Àmọ́ ibi tá à ń sọ yìí, ibẹ̀ ti ní baálẹ̀ tẹ́lẹ̀. Baálẹ̀ ti wà nílùú ọ̀hún tẹ́lẹ̀, kì í ṣe pẹ̀lú yìí ò ní baálẹ̀. Baálẹ̀ wà ńbẹ̀, ṣùgbọ́n máa farabalẹ̀ máa yànnàná ẹ̀ fún wa ká lè fi mọ ohun tó ń ṣẹlẹ̀. Nígbà tí kábíyèsí lọ síbẹ̀ àti àwọn ìsọ̀ǹgbè tí wọ́n kó dání àtàwọn kábíyèsí kọ̀ọ̀kan pẹ̀lú àwọn olóyè, àwọn aráàlú yẹn lé wọn, wọ́n wá ń pariwo olè lé kábíyèsí lórí. Ìyẹn ní Kajola Ibooro. Àwòpó kù díẹ̀ káàtó àbí kí wọ́n pariwo olè lé orí adé lórí, tó tún wá jẹ́rú kábíyèsí ọlọ́tà àtàwọn tí wọ́n jọ lọ. Ẹ rí pé wọ́n kó àwọn sójà àtàwọn ọlọ́pàá náà, wọ́n kó wọn dání náà, ṣùgbọ́n àwọn aráàlú yẹn, èyí ò ti torí ẹ̀ ní kí wọ́n má pariwo tí wọ́n fẹ́ pa, èyí ò ní kí wọ́n má mú nǹkan tí wọ́n fẹ́ sọ jáde, kò ní kí wọ́n má mú jáde, kó má sọ ńbẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn tó tẹ̀lé kábíyèsí yìí wọ́n tún papà yìnbọn, wọ́n da ìbọn bolẹ̀ nílùú yẹn, ṣùgbọ́n àwọn aráàlú yẹn wọn ò dákẹ́ o. Ẹ wá wo fọ́nrán kejì tẹ́ wá wò, níbi èyí tó jẹ́ wípé a ti rí tí àwọn aráàlú tí wọ́n ti ń kọrin yin ẹnìkan, tí wọ́n ń kọrin yìí tínú wọn dùn. Ẹ jẹ́ kí n sọ fún wa pé Kajola Ibooro tá à ń sọ yìí, òun náà ni ìlú ọ̀hún. Ìlú Kajola Ibooro náà ni ìlú ọ̀hún tó tá à ń sọ yìí, tó wà ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà. Ibẹ̀ náà ni àwọn aráàlú yẹn ti ń kọrin yẹn nìkan. Ẹni tí wọ́n wá ń kọrin yìí, òun ò ń ṣe kábíyèsí, àmọ́ baálẹ̀ ni. Ẹni táwọn ẹni yẹn tí wọ́n ń jó tẹ̀lé lẹ́yìn tí kábíyèsí lọ síbẹ̀, tí kábíyèsí wò pé káwọn lọ fi baálẹ̀ míì jẹ lé wọn lórí, tí wọ́n lé kábíyèsí, tí wọ́n pariwo lè lé wọn lórí àti àtàwọn tí wọ́n jọ lọ bẹ̀. Lẹ́yìn náà, òun náà ni àwọn aráàlú yẹn tún jáde níjọ́ kejì,
tí gbogbo wọn tún jáde tí wọ́n wá mú baálẹ̀ wọn, ẹni tó jẹ́ baálẹ̀ tó túmọ̀ sí pé ẹni tí ìlú fẹ́ gangan ó ti wà lórí ipò baálẹ̀ tóun ti jẹ́ baálẹ̀ ń bẹ̀. ẹni tí ìlú fẹ́ ìyẹn Kajola Ibooro, ẹni tí wọ́n fẹ́ gangan òun náà ìyẹn ń jẹ́ olóyè Moruf Adéwálé Ọdẹ́tógùn. olóyè Moruf Adéwálé Ọdẹ́tógùn ìyẹn ni baálẹ̀ tí àwọn ìlú sọ pé àwọn fẹ́ tó dẹ̀ ti wà lórí àpèrè, kódà ó níwèé ẹ̀rí gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe. baálẹ̀ yìí ti gbàwé ẹ̀rí lọ́wọ́ baálẹ̀ kan, lọ́wọ́ kábíyèsí kan, ẹnu mi àgbò. baálẹ̀ Moruf Adéwálé Ọdẹ́tógùn ó ti gba ìwé ẹ̀rí lọ́wọ́ kábíyèsí kan, lóòótọ́ kò gbàwé ẹ̀rí lọ́wọ́ kábíyèsí ọlọ́tà. ẹ jẹ́ farabalẹ̀ gan kó lè yé wa. baálẹ̀ yìí ò gbàwé ẹ̀rí lọ́wọ́ kábíyèsí ọlọ́tà. àwọn ìdí tó fi rí bẹ́ẹ̀ ó máa yé wa dáadáa. tẹ́ bá ti wà ń bẹ̀ ẹ máa bá mi like, ẹ máa bá mi comment, ẹ wá bá mi share gan. ẹ jẹ́ share ètò yìí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí gbogbo wa ká gbìyànjú ká share program yìí. baálẹ̀ tí wọ́n fi jẹ ó gba ìwé àṣẹ alùlóǹtẹ̀ gẹ́gẹ́ bí baálẹ̀ Kajola Ibooro. ó gba ìwé ẹ̀rí ìwé àṣẹ ọ̀hún lọ́wọ́ kábíyèsí Aláké tilẹ̀ Ẹ̀gbá. kábíyèsí Aláké tilẹ̀ Ẹ̀gbá ló gba ìwé àṣẹ lọ́wọ́ ẹ̀, tó túmọ̀ sí pé kábíyèsí Aláké tilẹ̀ Ẹ̀gbá ló fi baálẹ̀ jẹ sí Kajola Ibooro tó wà ní Adó-Odù Ọ̀tà. ẹ wá jẹ́ yànnàná àwọn nǹkan kan. àwọn aráàlú ti gbà pé baálẹ̀ àwọn rèé, ṣùgbọ́n nínú fọ́nrán yẹn tẹ́ ẹ bá gbọ́ dáadáa ẹ rí pé wọ́n ń sọ nǹkan kan níbẹ̀ yẹn. ẹ jẹ́ gbìyànjú nǹkan tí wọ́n ń sọ yẹn kí n tún lè jẹ́ kí a tún ìyẹn gbọ́. àwọn kan ẹnìkan sọ nǹkan kan nísàlẹ̀, ẹnìkan sọ nǹkan kan nísàlẹ̀. ṣé a gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ ṣá? ẹni yẹn ní à ń ṣe Àwórì, Ẹ̀gbádò ni bí, Ẹ̀gbádò la wà. ẹ gbọ́ àwọn ẹni tó ń sọ̀rọ̀ yẹn ó ní à ń ṣe Àwórì, Ẹ̀gbádò ni bí, Ẹ̀gbádò la wà. ẹ jẹ́ yànnàná ẹ̀ dáadáa fún wa. a wò pé ní Adó-Odù Ọ̀tà àwọn Àwórì ló wà ń bẹ àbí? rárá o, kì í ṣe gbogbo wọn pátá ní Àwórì, gbogbo wọn kọ́. lóòótọ́ kábíyèsí tó wà ń bẹ Àwórì ni kábíyèsí. Aláké tilẹ̀ Ẹ̀gbá bí ọ̀rọ̀ ti ẹni tí kábíyèsí Aláké tilẹ̀ Ẹ̀gbá tí wọ́n fi jẹ baálẹ̀ sí Kajola Ibooro bó ṣe rí rèé, àti àwọn baálẹ̀ míì lọ́pọ̀lọpọ̀ àwọn baálẹ̀, kódà tó jẹ́ wípé máa tún ṣe àfihàn àwọn fọ́tò kan fún wa níbí yìí lónìí tá a fi máa mọ̀ pé kì í ṣe pé bóyá baálẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń jẹ ní àwọn ibi tá à ń sọ yìí. ṣe rí ní council of baálẹ̀, pàápàá jùlọ Ẹ̀gbá traditional council of baálẹ̀, kára ó lé gbogbo àwọn baálẹ̀ kábíyèsí fún gbogbo orí adé. Ẹ̀gbá traditional council of baálẹ̀ ìjókòó yẹn ó consist àwọn baálẹ̀ ní Abẹ́òkúta North, Abẹ́òkúta South, Ọbáfẹ́mi Owódé, Ewékorò, Adó-Odù Ọ̀tà, Ifọ̀. àwọn kan náà wà tá a wá ń pè ní Gbàlẹ́fà. àwọn baálẹ̀ kan wọ́n wà tá à ń pè ní Gbàlẹ́fà. àwọn baálẹ̀ tá à ń pè ní Gbàlẹ́fà yìí, lára àwọn baálẹ̀ Gbàlẹ́fà òun ni baálẹ̀ Moruf Adéwálé Ọdẹ́tógùn tó jẹ́ baálẹ̀ ní Kajola Ibooro, baálẹ̀ Gbàlẹ́fà ni. àwòrán rèé nípa àwọn
baálẹ̀ Gbàlẹ́fà ẹ jẹ́ fi àwòrán wọn hàn yín. Ẹ wo àwòrán yìí, ẹ rí pé kò ń ṣe pé àwọn baálẹ̀ tí kò pọ̀, ẹ rí pé wọ́n pọ̀, ẹ rí pé wọ́n pọ̀. Ẹ jẹ́ tún fi àwòrán mi kí n tún gbìyànjú kí n tún fi hàn yín, torí ní inú Ẹ̀gbá Traditional Council wọ́n tún ní àwọn aṣojú ń bẹ̀. Ṣé ẹ tún rí àwọn baálẹ̀ Gbàlẹ́fà rèé, àwọn rèé, àwọn baálẹ̀ tá à ń pè ní Gbàlẹ́fà. Ṣé mọ̀ pé mo ní Abẹ́òkúta North Council of Baálẹ̀, Abẹ́òkúta South Council of Baálẹ̀, Ọbáfẹ́mi Owódé Council of Baálẹ̀, Ewékorò Council of Baálẹ̀, Ifọ̀ Council of Baálẹ̀ àti bẹ́ẹ̀ 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 tó fi wá kan àwọn Gbàlẹ́fà. Àwọn Gbàlẹ́fà Council of Baálẹ̀ yìí 6 àtààbọ̀ ni wọ́n jẹ́ ní Ẹ̀gbá Traditional Council. Ṣé wá rí àwọn Gbàlẹ́fà yìí tó jẹ́ pé lára wọn ló wà ní Kajola Ibooro yìí bó ṣe rí rèé. Kajola Ibooro ó jẹ́ ìlú kan tó wà ní abẹ́ ìdarí kábíyèsí Aláké tilẹ̀ Ẹ̀gbá. Kajola Ibooro ẹ̀ ń gbọ́ tí àwọn ará abẹ̀ tí wọ́n sọ wípé a kì í ṣe Àwórì, Ẹ̀gbá Yewa ni wá, a kì í ṣe Àwórì. Ṣé mọ̀ pé èèyàn ò ní ṣaláì má mọbi tóun ti wá. Ẹ máa bá mi pín, ẹ bá mi share gbogbo ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ mi lójú òpó yìí. Ẹ bá mi share, ẹ bá mi pín. Èèyàn ò ní ṣaláì má mọbi tó ti wá o, oníkálukú ló lórí run ẹ̀. Extension àwọn kábíyèsí àwọn orí adé wa tó wà ní Abẹ́òkúta ó wà ní Adó-Odò Ọ̀tà. Extension wọn tó túmọ̀ sí pé extension wọn àwọn ní prescribe authority ń bẹ láti fi baálẹ̀ jẹ ní àwọn ibi tó jẹ́ extension wọn. Àwọn tó wá jẹ́ prescribe authority láti fi baálẹ̀ jẹ àwọn baálẹ̀ tó tọ̀dọ̀ wọn ni wọ́n ń pè ní Gbàlẹ́fà. Ẹ wá wò kó ṣe kábíyèsí Aláké nìkan ló ní níbẹ̀. Kábíyèsí ọba wa Olówu ti ìlú Òwu, àwọn ọmọ Òwu náà wà ní Adó-Odò Ọ̀tà. Kábíyèsí Olúbàrà tìlú Ìbàrà, kábíyèsí Àgùrálé Èdò àti bàbá wa Ọ̀ṣìlẹ̀ tó fi fún bàbá wa Aláké ilẹ̀ Ẹ̀gbá. Gbogbo àwọn ọba yìí ló jẹ́ wípé wọ́n ní Adó-Odò Ọ̀tà. Extension wọn wà ńbẹ̀, ibi tí ilẹ̀ oníkálukú náà wà ó ń fi ọmọ ẹ̀ jẹ síbẹ̀. Àwọn tí Àwórì kábíyèsí Ọlọ́tà wọ́n ń fi àwọn baálẹ̀ jẹ sí orí ilẹ̀ Àwórì. Ṣó yé wa báyìí? Kábíyèsí Ọlọ́tà ń fi àwọn baálẹ̀ jẹ sórí ilẹ̀ Àwórì. Àwọn wà nínú àwọn Traditional Council, wọ́n wà nínú àwọn Council of Baálẹ̀ Adó-Odò Ọ̀tà. Ṣé wá rí àwọn tí extension àwọn tó jẹ́ Gbàlẹ́fà, àwọn wà nínú, wọ́n dá wà lọ́tọ̀ torí pé 6.5 la pé àwọn Ẹ̀gbá Traditional Council of Baálẹ̀, Abẹ́òkúta North, Abẹ́òkúta South, Ọbáfẹ́mi Owódé, Ewékorò, Ifọ̀ tó fi mọ́ gbogbo àwọn eléyìí. Ṣó ti yé wa? Tó fi mọ́ àwọn Gbàlẹ́fà. Àwọn Gbàlẹ́fà yẹn náà àwọn náà tún ní adarí bí àwọn tó kù ṣe ní adarí tí wọ́n ní alága tí wọ́n dẹ̀ ní àwọn esco. Bẹ́ẹ̀ ni àwọn Gbàlẹ́fà ní. Tá a bá ń sọ̀rọ̀ ààrẹ baálẹ̀, ààrẹ fún gbogbo àwọn baálẹ̀ lásìkò yìí nípínlẹ̀ Ògùn, ààrẹ gbogbo àwọn baálẹ̀ àwọn náà ní bàbá wa Chief Julius Túnjí Fálọlá. Chief Julius Túnjí Fálọlá àwọn ni president gbogbo àwọn baálẹ̀ nípínlẹ̀ Ògùn tó jẹ́ gbogbo àwọn baálẹ̀ yìí náà pátápátá tó fi mọ́ àwọn Gbàlẹ́fà abẹ́ bàbá Julius Túnjí Fálọlá ni wọ́n wà. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀. Ẹ̀gbá Traditional Council of Baálẹ̀ tí Gbàlẹ́fà àti àwọn baálẹ̀ tó jẹ́ wípé kábíyèsí Ọlọ́tà tó ń fi jẹ, àwọn náà wà nínú Ẹ̀gbá Traditional Council of Baálẹ̀. Ọba tó wá jẹ́ nọ́mbà 1 ní Ẹ̀gbá Traditional Council of Baálẹ̀ àwọn náà ní bàbá wa Aláké tilẹ̀ Ẹ̀gbá
tó túmọ̀ sí pé abẹ́ bàbá Aláké tilẹ̀ Ẹ̀gbá òun náà ni kábíyèsí ọlọ́tà làwọn náà wà. Abẹ́ Aláké ilẹ̀ Ẹ̀gbá òun ni kábíyèsí ọlọ́tà ní àwọn náà wà. Tí gbogbo àwọn baálẹ̀ yẹn bá wá máa ṣèpàdé, wọ́n ń bọ̀ ní Ẹ̀gbá Traditional Council, wọ́n ní aṣojú, ṣùgbọ́n ní local government tí oníkálukú ní local government ẹ̀ tó ti ń ṣe bí àwọn ti Adó-Odù Ọ̀tà bí wọ́n ṣe ń ṣèpàdé ní Adó-Odù Ọ̀tà. Ṣó ti yé wa? Tó túmọ̀ sí pé kò yẹ kó fa wàhálà, kò yẹ kó díjà lẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi yóò yé tèmi bẹ́ẹ̀ mi ṣe wò ó, bí làákàyè mi ṣe gbé. Ká wá wò pé bóyá àwọn gbàálẹ́fà, ká wá wò pé àwa náà fẹ́ máa jẹ tọ̀ìtọ̀ì tó bá yọ. Kí ló dé tí àwọn orí adé wa náà tí wọ́n lè pera wọn? Kábíyèsí ọlọ́tà abẹ́ kábíyèsí Aláké ilẹ̀ Ẹ̀gbá náà ni wọ́n wà. Wọ́n lè pe kábíyèsí Aláké ilẹ̀ Ẹ̀gbá pé bàbá ẹ ṣe jẹ́ kémi náà tẹ́ bá ti fún àwọn ọmọ yìí, àwọn ọmọ baálẹ̀ Ẹ̀gbálẹ́fà tẹ́ bá ti fún wọn ní certificate, àbí àwọn kábíyèsí wa Olówu, kábíyèsí wa Olúbàrà àtàwọn kábíyèsí tó tẹ́ bá ti fún wọn ní certificate, ẹ ṣe jẹ́ kí wọ́n tún wá sọ́dọ̀ èmi náà kémi náà tún fún wọn ní certificate sí, kí n lè mọ̀ pé wọ́n á jọ máa gbọ́ràn sí gbogbo wa lẹ́nu. Àbí ẹ rí bẹ́ẹ̀? Bí èmi bí mo ṣe wò ó nìyẹn. Lukman Timi Ajíbádé Arímiyáò Abídèmí ọmọọba Adéyẹmí Ọdẹ́bíyì Kazeem àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá, ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi comment, ẹ jẹ́ ká pín dáadáa. Wàhálà yìí tó ń ṣẹlẹ̀ ní Adó-Odù Ọ̀tà tó fi jẹ́ pé gbogbo ìgbà ní àwọn gbàálẹ́fà, àwọn baálẹ̀ gbàálẹ́fà níwọ̀n wà mọ̀ ṣe, tàbí tó dàbí pé rúgùdù ń wà, òun nìyí tá à ń sọ lọ́wọ́. Pàápàá jùlọ èyí tó ṣẹlẹ̀ tí bàbá wa kábíyèsí Aláké ilẹ̀ Ẹ̀gbá tí wọ́n ti fi baálẹ̀ jẹ. Màá tún gbìyànjú, màá tún ṣe nǹkan kan báyìí. Ẹ jẹ́ gbìyànjú, mo fẹ́ yànnànú ẹ̀ tán torí kò tún gbọ́dọ̀ tún rùn. Àwa tá a wà lórí ètò yìí ká lè fi mọ̀, àwọn tó wà lẹ́ka ìjọba náà káwọn náà lè mọ̀. Baálẹ̀ tá à ń sọ yìí pé ó wà ní Kajola yìí, a ní kò ń ṣe pé baálẹ̀ tí wọ́n ṣẹ̀ fẹ́ fi jẹ ó ti jẹ. Ẹ wò ẹ̀dà ìwé ẹ̀rí baálẹ̀ ọ̀hún rè, ẹ̀dà ìwé ẹ̀rí baálẹ̀ tó ti jẹ́ ń bẹ̀, baálẹ̀ Moruf Adéwálé Ọdẹ́tóògùn, ẹ̀dà ìwé ẹ̀rí tó ti gbà lọ́wọ́ kábíyèsí Aláké tilẹ̀ Ẹ̀gbá. Tẹ́ bá wo ìgbà tí wọ́n ti gbà, ẹ rí pé kò ń ṣe ọdún yìí 2023 tó túmọ̀ sí pé ọdún tó kọjá June 24 2023 òun náà lẹ́ni tí wà lórí àpèrè gẹ́gẹ́ bí baálẹ̀. Kí wá ní nǹkan tó wá lè fà á tí kábíyèsí ọlọ́tà wá lè fi wá sọ pé àfi káwọn tún lọ bẹ̀ tí rògbòdìyàn tún wá tún ṣẹlẹ̀? Àwọn fọ́nrán kan wà tí màá tún láǹfààní tí màá fi hàn wá. Mo ti fi àwọn kan mo ti fi hàn wá. Ẹ jẹ́ gbìyànjú kí n fi fọ́nrán yìí náà nígbà tí kábíyèsí ọlọ́tà tí wọ́n lọ síbẹ̀, òun náà nìyí náà. Ẹ wo eléyìí náà. Ṣé ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ níbẹ̀ yẹn náà? Wọ́n ní àwọn encourage ọlọ́tà nìyẹn, wọ́n ti ń yìnbọn. Ẹ wá jẹ́ kí n wá sílé ìfún wa. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ọmọ kóòtù òjìrè,
àpèrè tí kábíyèsí bá wà lórí àpèrè kábíyèsí ò gbọdọ̀ forí àpèrè sílẹ̀ láti inú òun lọ sílùú pé àbí mò ń lọ sí abúlé mo fẹ́ lọ fi baálẹ̀ jẹ lábúlé rárá o kábíyèsí òun fipò ọlá wọn sílẹ̀ àwọn bàbá wo gbọdọ̀ fipò ọlá sílẹ̀ páwọn aforí àpèrè sílẹ̀ àwọn àwa lọ sí abúlé lọ fi baálẹ̀ jẹ mbẹ̀ tírú ẹ̀ bá máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nílẹ̀ kóòtù òjire bí àṣà àti ìṣe àwọn baba ńlá wa bó ti yé mi ó ní pé kábíyèsí tó bá ní àṣẹ láti fi baálẹ̀ jẹ mbẹ̀ ó máa rún àwọn èèyàn lọ sílùú ọ̀hún wọ́n lè lọ fi baálẹ̀ jẹ níbẹ̀ bẹ́ẹ̀ náà sì rèé táwọn yẹn bá fi baálẹ̀ jẹ nílùú ọ̀hún bóyá wọ́n lọ fi hàn gan pàápàá ní àfihàn ní ẹni yẹn gbọ́dọ̀ lọ gba sátífíkèètì baálẹ̀ ní ààfin lọ́dọ̀ kábíyèsí ni the prescribed authority tó bá ní control bí tó jẹ sí ẹjẹ́ àwo ti àwọn olóògbóni tí baálẹ̀ bá jẹ́ ní ògbóni constitution recognize certificate olóògbóni fún àwọn baálẹ̀ àwọn olóògbóni á lọ present ẹni yẹn padà pé ẹni yìí ti jẹ́ baálẹ̀ bí báyìí kábíyèsí ó ti máa nímọ̀ kábíyèsí nú ọ̀dọ̀ kábíyèsí certificate kábíyèsí yẹn lẹ́ni yẹn máa gbà ní baálẹ̀ máa gbà torí pé òun ni wọ́n máa ń gbà ní lókà òun ni wọ́n máa ń wò ní àwùjọ àwọn baálẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé kábíyèsí ti wá ń fi orí àpèrè sílẹ̀ tí kábíyèsí ti wá ń lọ sí ìlú tìkára ẹ̀ ṣé mọ̀ pé ó ti di pé tó bá wá di pé irú nǹkan eléyìí wá ṣẹlẹ̀ tí àwọn aráàlú tí wọ́n wá bẹ̀rẹ̀ sí pariwo olè kábíyèsí fúnra rẹ̀ ló fi orí adé tiẹ̀ ló fi wọ́lẹ̀ àwọn aráàlú kọ́ ló forí adé wọ́lẹ̀ torí pé ọ̀tọ̀ ni kí kábíyèsí fẹ́ impose baálẹ̀ lé àwọn aráàlú lórí ọ̀tọ̀ ni kí àwọn aráàlú sọ pé a ti ní baálẹ̀ tiwa mo rò pé àwọn aráàlú wọ́n ní àṣẹ tiwọn nínú ìlú àti pé àwọn aráàlú tìkára wọ́n mọ ẹni tó tọ́ láti wà nípò tó tún wá jẹ́ wípé kò ṣe pé kò sí baálẹ̀ ńbẹ̀ ẹni tí wọ́n tún wá wò kó jẹ́ prescribed authority táwọn wà tí ìlú wọn wà lábẹ́ tiẹ̀ ẹni ọ̀hún ni wọ́n ti wò pé àwọn ti lọ fọ́mọ oyè fún ó sì ti fún àwọn ní baálẹ̀ ẹ má gbàgbé pé mo ní lóòótọ́ adé odò ọ̀tà ní abúlé ọ̀hún wà ìyẹn Kajola Ibooro ṣùgbọ́n the prescribed authority ń bẹ lórí àwọn baálẹ̀ gbàálẹ́fà àwọn náà ni àwọn kábíyèsí wa Aláké fi jẹ wọ́n náà tọ̀dọ̀ wọ́n bẹ̀ wọ́n níbi authority wọ́n wà Olúbàrà ní Ọ̀ṣìlẹ̀ ní Àgùrà ní kábíyèsí Olówú pàápàá ní ìgbàtí wọ́n wá mú ìkan lára àwọn baálẹ̀ gbàálẹ́fà tí wọ́n lọ sílùú ẹ̀ tó di pé pàákìràkìtà ń ṣẹlẹ̀ tó bá tún kan kábíyèsí wo Olówú ńkọ́ tó bá kan kábíyèsí wo Ọ̀ṣìlẹ̀ ńkọ́ tó bá kan kábíyèsí wo Olúbàrà ńkọ́ tó bá kan Àgùrà ńkọ́ àwọn nǹkan tí mo fi á máa gbé yẹ̀wò rèé ẹ má gbàgbé pé gbogbo àwọn tá a wá ń sọ yìí pátápátá ní Ẹ̀gbá traditional council of baálẹ̀ Aké ní ààfin kábíyèsí Aláké tilẹ̀ Ẹ̀gbá ní àwọn aṣojú wọn ni wọ́n ti máa ń ṣèpàdé Aké ní ààfin kábíyèsí Aláké tilẹ̀ Ẹ̀gbá òun ni àwọn aṣojú wọn ti ń ṣèpàdé gbogbo àwọn gbàálẹ́fà ni wọ́n ní àwọn aṣojú láàfin kábíyèsí Aláké tilẹ̀ Ẹ̀gbá tó túmọ̀ sí pé títí kún mú àwọn tí kábíyèsí ọlọ́tà táwọn náà fi ń jẹ gbogbo wọn náà abẹ́ kábíyèsí ni wọ́n wà tó wá túmọ̀ sí pé kábíyèsí ọlọ́tà náà abẹ́ kábíyèsí Aláké òun ni àwọn náà wà ẹ bá mi pín ẹ bá mi share ẹ̀ àwọn baálẹ̀ gbàálẹ́fà àwọn là ń rí tí wọ́n wà ní adó-odò ọ̀tà tí baálẹ̀ bá wà lórí ilẹ̀ gbàálẹ́fà wọn sí lórí ilẹ̀ Àwórì
rárá o Razak Adémúyìwá Alhaja Sekinat Akíntúndé tí baálẹ̀ tó bá wá jẹ tó jẹ́ wípé gbàlẹ́fà ni wọ́n ó túmọ̀ sí pé baálẹ̀ yẹn ò sí lórí ilẹ̀ Àwórì o lára àwọn ilẹ̀ bàbá wọn yálà ti kábíyèsí Aláké Tọ́sílẹ̀ tó lówú ti Àgùrá Tolúbàrà òun ni wọ́n wà ọtọ́rítì àwọn ẹni yẹn ni wọ́n fi jẹ baálẹ̀ bí bàbá wa kábíyèsí Ọlọ́tà náà báwọn náà ṣe ní ọtọ́rítì láti fi àwọn baálẹ̀ jẹ ní láwọn baálẹ̀ tó wà lórí ilẹ̀ Àwórì bọ́n ṣe láṣẹ láti fi wọ́n jẹ òun gan ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó ń jà ròyìn láti bí ọ̀sẹ̀ tó kọjá níbi tá a ti rí kábíyèsí Ọlọ́tà tí àwọn èèyàn ti ń pariwo olè lé bàbá lórí ìyẹn ní Kájọlà Àwórì látàrí pé bàbá tún fẹ́ lọ fi baálẹ̀ jẹ níbi tí baálẹ̀ ti wà wọ́n fẹ́ fi baálẹ̀ jẹ ńbẹ̀ bẹ́ẹ̀ ló ṣeé ṣe ká ti máa rí àwọn ìwé kan náà tó ti bẹ̀rẹ̀ sí jáde káàkiri èmi ò lè sọ pé kábíyèsí Ọlọ́tà ni wọ́n ṣeṣẹ́ yìí ó ṣeé ṣe kó jẹ́ àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá ló tẹ ìwé ọ̀hún jáde kí ni wọ́n tẹ̀ jáde ńbẹ̀ ni pé kábíyèsí Aláké tilẹ̀ Ẹ̀gbá ó ń gbìyànjú láti da ìjọba gómìnà ìpínlẹ̀ Ògùn rú kí ni wọ́n fi ń dàjọba gómìnà ìpínlẹ̀ Ògùn rú látàrí pé kábíyèsí Aláké tilẹ̀ Ẹ̀gbá ti fi yàn jẹ lára àwọn baálẹ̀ Ẹ̀gbálẹ́fà láti ọdún tó kọjá tí yẹn sì ti níwèé ẹ̀rí bẹ́ẹ̀ sì rèé ilẹ̀ Ẹ̀gbálẹ́fà kì í ṣe ilẹ̀ Àwórì gbogbo wa náà la gbọ́ ihun tí àwọn aráàlú ọ̀hún tí wọ́n ń sọ ẹjẹ́ béèrè ìtàn ká mọ ìtàn á dáa ká mọ ìtàn dáadáa ká mọ extension wa torí pé oníkálukú wa náà la sì ní àwọn ibi tó jẹ́ wípé a tún sì fẹ̀ sí oníkálukú sì ní àwọn ibi tóun náà tó tún sì fẹ̀ sí àwọn baálẹ̀ kan kábíyèsí kan wà tó jẹ́ wípé ó sì ń fi ọba jẹ ní Bẹ̀nẹ̀ ọba kan wà nínú àwọn ọba tó wà ní Abẹ́òkúta yìí ó tún fi ọba jẹ ní Bẹ̀nẹ̀ ẹ gbọ́ torí wípé extension wọn wà ń bẹ̀ ìgbà tí wọ́n wá ní kí àwọn nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ ń gbà yẹn ló wá di pé àwọn tó bá wà lórí àpèrè wọn ń tọ́jọ́ kí ló fà tí wọn ń tọ́jọ́ wọ́n ní kí wọ́n lọ sí orírun wọn wọ́n ní kábíyèsí tó wà ń bẹ̀ ipe kábíyèsí yẹn ló láṣẹ òun dẹ̀ ló lẹ́tọ̀ọ́ láti gbìyànjú àti gbé adélé kábíyèsí tuntun tó bá tún fẹ́ jẹ́ ń bẹ̀ lórí ó yẹ wò ṣé àwa máa sọ wípé wọ́n ṣe lọ tún fi èèyàn jẹ́ ń bẹ̀ rárá o àwọn onílẹ̀ nígbà tí wọ́n dáfá sọ̀tún àti sósì ni wọ́n wò pé ohun tó ń ṣẹlẹ̀ yìí àfi káwọn ẹni yìí kí wọ́n lọ bẹ̀rẹ̀ kí wọ́n lọ tún mú orírun ni kí wọ́n lọ bá kábíyèsí tó wà ní orírun wọn òun ló gbọ́dọ̀ dé kábíyèsí ládé tó gbọ́dọ̀ gbé adélé kábíyèsí lórí láti ìgbà tí yẹn dẹ̀ ti ṣẹlẹ̀ tí wọ́n ti wá bá orírun wọn láti ìgbà náà dẹ̀ ló ti ń tù tó ti ń bà tó ti ń ṣẹ́ńbẹ̀ bẹ́ẹ̀ káàkiri mo sọ níbẹ̀rẹ̀ ètò yìí mú ní ètò yìí ò sí láti tàbùkù àwọn bàbá wa àwọn orí adé ètò yìí ò sí láti tàbùkù wọn ṣùgbọ́n láti yànnàná àti ṣàlàyé àwọn nǹkan ni ìdí nìyẹn tẹ́ ẹ ṣe ń wo ètò yìí tẹ́ ẹ ṣe ń rí ètò yìí torí wípé lóòótọ́ màjèsí ni mí ṣùgbọ́n bọ́mọdé ò bá tàn á bàrọ̀bá àrọ̀bá sì rèé bá ìtàn ni èmi ò ń ṣètò àwọn ọba èmi ò ń ṣètò àwọn kábíyèsí ètò baálẹ̀ lèmi ń ṣe ètò àwọn baálẹ̀ ni mò ń ṣe abẹ́ àwọn baálẹ̀ òun ni abẹ́ àwọn kábíyèsí làwọn baálẹ̀ wà lóòótọ́ ni ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ á gbàgbé wípé tí baálẹ̀ bá máa fipò ẹ̀ lẹ̀ tó bá máa kúrò ní pòsíṣàn tó ń wà tó bá máa upgrade ọba ló máa dà
ẹ wá jẹ́ àtẹ̀ jẹ́jẹ́ gbogbo àwa tó jẹ́ wípé ládéládé tá a ti ń dádé ẹ jẹ́ àtẹ̀ jẹ́jẹ́ gbogbo ẹ̀yin kábíyèsí gbogbo ẹ̀yin orí adé wa torí wípé gbogbo nǹkan tá a tún ṣe yìí náà lónìí story tún ni à ń kọ history kan lẹ̀ ni ẹ jẹ́ kí àwọn baálẹ̀ gbàlẹ́fà táwọn kábíyèsí Abẹ́òkúta tí wọ́n fi jẹ sí Adó-Odò Ọ̀tà ẹ jẹ́ kí wọ́n rí mú mi ẹ jẹ́ kí ti àwọn ti Adó-Odò Ọ̀tà náà tí kábíyèsí Ọlọ́tà táwọn náà fi ń jẹ sórí ilẹ̀ Àwórì ẹ jẹ́ kí wọ́n rí mú mi ẹ jẹ́ kó gun omi kẹ́ ẹ má tún gba àwọn tí ò yẹ kẹ́ ẹ máa gbà láàyè láti wá máa fa wàhálà lórí ilẹ̀ Àwórì àti nílẹ̀ Gbàlẹ́fà ní gbogbo Adó-Odò Ọ̀tà àbí nílẹ̀ Ẹ̀gbá mo sọ yìí mo dúró ná ẹ bá mi pín ẹ bá mi share ẹ like síbẹ̀ kẹ́ ẹ comment ẹ ṣeun gan-an mo mọ̀ ọ́ lóore o.